Keep listening to Gold Radio, the #1 online podcast. Salamu alaikum gbogbo mùsùlùmá Jummah Mubarrak ló ṣe yín pẹ̀lẹ́ o. Jummah Mubarrak ní ètò tí ó mọ dé sí gbọ́ yín ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jummah lórí àwọn ọ̀kànnì Gold Radio podcast lórí YouTube, Gold podcast lórí Spreaker studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alamẹ́ta lè tò yí pín sí o. Bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ Qur'an níbi tí a ti máa ka Qur'an sí etí gbọ́ wa. Abala wá sí ló sì kejì níbi tí àwọn àfáwọ́ ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. Wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. Darapọ̀ mọ́ olótú ètò yìí Ridwanulahi Abdulgafar ní gbogbo ọjọ́ Jímọ̀ láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jummah Mubarrak ló ní pé síláṣẹ a ò ní sẹ̀ sí o. Ètò tí ó mú wá sí ti gbọ̀yìn lọ́wọ́ báyìí lórí Gold podcast onáà ní Jummah Mubarrak ẹ jẹ́ á gbọ́. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. A'udhu billahi minash shaitanir rajim. Ya ayyuhalladhina Bismillahirrahmanirrahim. sallu alayhi Gbogbo mùsùlùmí sallimu. mo kí wa ní kí ọlá ní kí táwọn kíra wá ń jọ gbéde àlìkìyàwó wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Salli ala Muhammadin ya Rabbi salli. Mo sì tún kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò yìí Jummah Mubarrak pẹ̀lú olólùfẹ́ yín Ridwanulahi Abdulgafar eléyìí tí ẹ lè ṣe kẹ́ mọ́ gbọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀. Muhammadin ya Rabbi. Ètò tó ń kọ́ wa nípa bá ṣe máa ṣe ẹ̀sìn Islam, bá ṣe máa jọ́sìn fún Ọlọ́run ọba Allah, tá ò fi ní ládàá tá sì tún fi ní tí ẹ̀sìn wo fi ní tẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba Allah níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámà. Ẹ̀sìn Islam sì rèé ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run dìídì gbé kalẹ̀ fún wa láti lè máa fi jọ́sìn fún ọ ní. Eléyìí tó jẹ́ pé ó gbé ẹ̀sìn náà fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti wá fún káàkiri gbogbo àgbáyé fún àlùjànnú ni àti fún àwọn ọmọ ènìyàn. Lílé tó jẹ́ wípé ẹ̀sìn Islam yìí nìkan ni ẹ̀sìn tó bá Ọlọ́run Allah ó tẹ́wọ́ gbà níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámà, níjọ́ yawmal tubala sarair, níjọ́ tọ́lọ́run bá mọ̀ béèrè pé kí ló tún kù lórílẹ̀ alààyè, òun fẹ́ ṣèdájọ́ gbogbo wa. Salli ala Muhammadin ya Rabbi. Adúpẹ́ fún Ọlọ́run o, alhamdulillahi wa shukran. A ti mọ̀ pé lórí ètò yìí gbogbo ìgbà tí n bá ti dé orí ètò yìí ni mo máa ń dúpẹ́ fún Ọlọ́run ọba Allah. Wa sallimu alayhi. Torí pé ọba tó ń ṣọ́ wa láti gba èwe wa ni títí tí a fi dépò tá a wà yìí, títí tá a fi dé ipò tá a wà lónìí, títí tá a fi dé ipò tá a wà lónìí. Ẹ̀yin náà wá wò ó láti ìgbà tá a ti wà lọ́mọdé títí tí a fi di àgbàlagbà tá a wà yìí. Ọlọ́run ọba yìí ní ṣọ́ wa, ogun kọ́, agbára wa kọ́, mímọ̀ sí wa sì kọ́. Ọpẹ́ ni fún ọba ńlá yìí tó dẹ̀mí wa sí tí ò jẹ́ kí ẹ̀mí wa kú ní kí tó jẹ́ ká kú nígbà kékeré, ta tún wá dàgbà tán tó tún ṣọ́ wa tí ò tún pa wá. Alhamdulillahi rabbil alamin. Allahumma salli ala Muhammadin ya Rabbi salli alayhi wa sallim. Allahumma salli. A tún dúpẹ́ fún Ọlọ́run ọba Allah yìí tó jẹ́ kí a tún máa rinlẹ̀ sí nínú ẹ̀sìn Islam, tó ń jẹ́ kí a máa rinlẹ̀ sí nínú ẹ̀sìn Islam. Alali Mustafa al-Hashimi murtabo imamil. Tí ò jẹ́ kí ẹ̀sìn wa kó di bálabàlá mọ́ wa lọ́wọ́. Salli ya. Tó ń rin ẹsẹ̀ wa sínú ẹ̀sìn, tó ń jẹ́ kí ọkàn wa tó nírìn sí nínú ẹ̀sìn Islam, ọkàn wa ń jinlẹ̀ sí nínú ẹ̀sìn Islam lójoojúmọ́. Mi fi ta o.
Ọlọ́run wò yín tí ó mú ọkàn wa kúrò nínú ẹ̀sìn yìí. Asikina love. Yín tí ó lé wa kúrò nínú ẹ̀sìn yìí. Ọlọ́run má jẹ́ ká rí. Ìdààmú tí ó gbé wa kúrò nínú ẹ̀sìn Islam. Ọlọ́run má jẹ́ ká rí. Ọlọ́run má fi kàn wá o. Mana awa sọ́ọ̀lì. Allahumma salli ala. Innal hamdalillahi nahmudu wa nasta'in. Allahumma salli salata talu. Yani wariya kasirajil munir. Wa nastaghfiru wa na'udhu billahi min sururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir. Misbahil jamali muniyatil. Adá ọpẹ́ fún Ọlọ́run asasi salatu fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ètò yìí kò ní wáyé bó ṣe máa ń wáyé tẹ́lẹ̀ torí pé àwọn àfáà wo sí nílé fún tòní. Àmọ́ mo ti wá pè àmọ́ ètò yìí fún tòní tẹ́ gbádùn rẹ̀ gbáà torí pé àwọn tí mo kó wá sórí ètò yìí ó lákàkì púpọ̀. Ǹtẹ́ sì ti ń dúró dè tẹ́ fẹ́ gbọ́ ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí abala lákòókò lórí ètò yìí fún tòní. Abala tá a ti máa ń gbọ́ Al-Qur'an. Ká máa gbọ́ Al-Qur'an ó dà pọ̀ ládàá wà ń bẹ̀. Pàápàá jùlọ nínú oṣù tá à ń wò lọ́ọ̀kan yìí oṣù Ramadan. A kú ojúlọ́nà Ramadan. Ramadan Mubarrak. A kú ojúlọ́nà oṣù kẹ́ oṣù àpọ́nlé. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ Al-Qur'an nígbà tí a bá wá padà dé. A máa tẹ̀síwájú ní ètò. بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا Ẹ káàbọ̀ padà láti abala alákọ̀ọ́kọ́ tá a pè ní Al-Qur'an níbi tá a ti máa ń ka Al-Qur'an tá a ti máa ń gbọ́ kíkà Al-Qur'an. Gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ síwájú lẹ́ẹ̀kan wípé a kú ojú lọ́nà oṣù kẹ́ oṣù àánú oṣù USA oṣù Ramadan eléyìí tó jẹ́ pé Ṣàbáànì di 25 lónìí. Léyìí tó ń sọ fún wa pé máa bá fi lajú tábà fi dijú tá fi lajú Ramadan ti wọlé o. Ó ń túmọ̀ sí pé ó kù ọjọ́ 5 tàbọ́jọ́ 4 tí Ramadan ó fi dé. Kọ́lọ́n jẹ́ kó bá wa láyé kó bá wa láàyè kó bá wa láyè láàfíà ká lè gba àwẹ̀ náà kó mọ́ pa wá kí àwẹ̀ náà tó dé o. Torí pé ìṣẹ́jú kan sí ìsìn kò sẹ́ni tí ó mọ tó lè ṣẹlẹ̀ o. Ọlọ́run dákun ṣọ́ wa ká tó bẹ̀rẹ̀ Ramadan yìí, ṣọ́ wa nínú Ramadan yìí, ṣọ́ wa lẹ́yìn ìgbà Ramadan yìí, ṣọ́ wa títí tá fi dàgbà tá fi wá dé wájú Ọlọ́run ọba. Má fa burú kan wa Ọlọ́run. Àwẹ̀ náà ló ti wá dé yìí, oṣù alápọ̀nlé náà ló ti wá dé yìí. Kí wà là ń fi palẹ̀ mọ́ sílẹ̀ dé oṣù náà? Kí là ń fi múra sílẹ̀ dé oṣù náà? Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé oṣù yìí oṣù àwẹ̀ ni, níbi tá ti máa síraró nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń ṣe tẹ́lẹ̀ bí oúnjẹ àti omi mímu. Bíbá ẹlẹ́tọ̀ ẹni lò pọ̀ yún fáwọn tó ti níyàwó ńlé.
àti èrò tó mọ́ tá a máa ń rò lọ́kàn tí kò da gbogbo ẹ̀ lè lágbèjúlẹ̀ fún àràmẹ́ Ramadan yìí. ojú àká omi ní bútúlì rọmọ. kí wá ní ìpalẹ̀mọ́ títí ẹ bó lọ tí ń palẹ̀mọ́ sí fún àwẹ̀ yìí. kútàbà kúlì rúṣùlì ńlá. ìpalẹ̀mọ́ tí mò ń wá ń sọ yìí ìmúrasílẹ̀ tí mò ń sọ yìí kì í ṣe pé kára oúnjẹ sílé nìkan ni mò ń wí. ọkàn rẹ ń kọ́ sọ tí ń mọ ọkàn rẹ sọ tí ń jẹ́ kọ́kàn rẹ wà pẹ̀lú ọlọ́run ọba Allah sọ tí ń jẹ́ kọ́kàn rẹ súnmọ́ ọlọ́run. kò sígbà tó yẹ kọ́kàn wa mọ́ súnmọ́ ọlọ́run ṣùgbọ́n inú àwẹ̀ yóò yẹ kọ́kàn rẹ tún lé ní ìbẹ́ lọ́run kó mọ súnmọ́ ọlọ́run ní gbogbo ìgbà. àsìkáàrù kò gbọdọ̀ wọ́n sí ọ lẹ́nu nínú àwẹ̀. kí wá lọ́lọ́run wọn bá sọ fún wa nípa oṣù Ramadan yìí. ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an ìyún nínú Suratu Baqara. ọlọ́run ní yá ayyuhal lazina amanu kutiba alaykum siyam kama kutiba alal lazina min qablikum lahallakum tattaqun. ọlọ́run ní mo pe gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbàwẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún àwọn aṣíwájú yín àwọn tó ti lọ síwájú yín. kẹ́ lè mọ ní àfọ̀mọ́ kẹ́ sì lè mọ tó tọ́. àfọ̀mọ́ tá à ń sọ yìí kọ́lọ́n lè mọ bá dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ wa ni o. ká sì lè mọ tó tọ́. ọlọ́run tún sọ fún wa nínú Suratu Baqara ìkan náà ni. ọlọ́run ní pé wa akimu salata wa atu zakat wa ikawu maharokinun. ọlọ́run sọ fún wa ó ní a pàṣẹ fún yín a sọ fún yín kẹ́ ẹ máa gbàwẹ̀ yín kẹ́ ẹ lè bá a lékún nínú ìbẹ̀rù èmi ọlọ́run ni. ìtọ́lọ́run sọ fún wa nínú Suratu Baqara náà nù. kí wá ní ìpalẹ̀mọ́ títí ẹ gẹ́gẹ́ bí mo ti bẹ̀rẹ̀ sí bí mo ṣe béèrè síwájú. iṣẹ́ olóore pọ̀ tá a mọ̀ ṣe nínú àwẹ̀ Ramadan yìí nígbà tí mọ̀ pé do one get 10 free ni ṣiṣẹ́ ládá kan kọ́ lọ́n fún ọ ní ládá 10. ṣiṣẹ́ kan kọ́ lọ́n fún ọ ní ládá 10 ni. ọlọ́run tún sọ fún wa nínú Al-Qur'an pé ṣe rí àwẹ̀ tí mo ní kẹ́ ẹ mọ́ gbà yìí èmi nìkan ni mo lè ṣe ẹ̀san àwẹ̀ yìí èmi nìkan ni mo lè fún yín ní ládàá àwẹ̀ yìí kẹ́bà lè mọ bí àwẹ̀ ṣe jẹ́ pàtàkì sí wa tó. àwọn tó lọ́n wá yàǹda kọ́ mọ́ gbàwẹ̀ fún àwọn arúgbó àti àwọn tó jẹ́ wípé ó rẹ̀ wọ́n tí wọ́n lè láǹfààní àti lè gbàwẹ̀ àti àwọn tó jẹ́ wípé gbogbo ìgbà náà máa fi ń travel tó máa fi ń ṣèrìn àjò wọn ní láǹfààní àti gbàwẹ̀ nígbà tán bá ń ṣèrìn àjò. àwọn tọ́lọ́run bá yọ̀ǹda àwẹ̀ fún wọn pọ̀ gan lórí jàǹtì rẹ̀ ní tó sì jẹ́ pé gbogbo ẹ̀ ló ní condition. àmọ́ torí pé ọjọ́ ti lọ fún tòní ibi báyìí ní láti mọ lẹ́nu láǹfààní àti mọ sẹ́nu ní déédéé síbí tó bá tún di ọjọ́ mẹ́jọ á tún láǹfààní àti mọ tẹ̀síwájú o inshallah bí kudratillah á ti wà nínú àwẹ̀ ńgbà náà. àwẹ̀ náà ó ti dé àmọ́ láǹfààní àti mọ tẹ̀síwájú lórí tọ́pìkì yìí. anta kafi anta shafi imo matili umuri subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ma'assalam. gbogbo yòókù lórí ètò yóò tún dijọ́ mẹ́jọ. ẹ má bínú pàfà wo sínlé o ó ní ìdí táfà wá níbi táfà wá lọ tí wọ́n fi sí lórí ètò fún tòní ẹ má fi ṣèbínú o. masalam wáyé àlùkò yòókù tó dijọ́ mẹ́jọ lórí ètò yìí tá a pè ní Jummah Mubarrak inshallah bí kudratillah ó dàbọ̀. ربي طاعة ربي
Yasin.